Ògo ni fún Olúwa Ọlọ́run Olódùmarè, ìbà Ọlọ́run ọba tó dá ayé àti ọ̀run. Mo ṣèbàgbà o, mo tẹríba fún gbogbo agbára jù ni lọ. Mo wá gẹ́gẹ́ bí ọmọ ìran kóòtù òjìrì, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tàtà tá a bí sínú ẹ̀yà èdè àti àṣà Yorùbá tí mo jẹ́ ọmọ ọkọ láì ṣe ọmọ àlè. A wá bẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa àti ìyá wa ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. A wá bẹ̀ yín ni o. Àwọn globalist wọ́n lo àwọn strategy kankan lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ti mú ẹ̀sìn, wọ́n ti fi dé ilẹ̀ wa. Ṣùgbọ́n Ọlọ́run ọba tó ní agbára ó ń yọ wá kúrò nínú ìdí ẹ̀sìn yẹn díẹ̀díẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń gbé ṣàríà bọ̀ lórí ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́, whether o jẹ́ mùsùlùmí àbó jẹ́ kìrìsìtẹ́nì àbó jẹ́ oníṣẹ̀ṣe, Yorùbá ní ẹ́ first. You are Yorùbá first before kí wọ́n tó wá fi ìwé, kí wọ́n tó wá sọ ìwé di ohun tó máa ronú fún ẹ nínú ayé, kán tó wá fi ẹ̀sìn, kán tó wá fi kó ẹ lómi ọbẹ̀ lọ lórí ilẹ̀ ẹ, débi pé pẹ̀lú ẹ̀sìn ẹ òun láti máa sá kiri ni tàbí kó o kẹ̀yìn sọ́lọ́run kó o tó ráyé lò. Ẹ jọ̀ọ́ gbogbo wa ní tilé tóko, ọba ládéládé lóyè mo ṣe kábíyèsí fún gbogbo ọba pátápátá. Mo forí balẹ̀ forí adé o. Mo ṣèbájú ní lọ lẹ́ẹ̀kan sí. Mi ò yájú sí ẹnikẹ́ni, both leaders and elites. Mi ò yájú sí ẹnikẹ́ni. Ṣùgbọ́n ẹ má ta ìran wa ló fò kẹ́ tó lọ. Tẹ́ ẹ má dàgbàdàgbà kẹ́ tó re bí àgbáǹrìn, tẹ́ bá fọ̀pọ̀ ogbó tilẹ̀. Ẹ má sọ̀rọ̀ wa dẹrú àwọn ẹrú àwa ò ní gbà o. Kẹ́ bá ṣe iṣẹ́ àwọn bàbá ńlá wa ẹ̀ ń tẹ̀ rí. Ṣùgbọ́n àwọn bàbá ńlá wa ò fẹ́, àwọn ìyá ńlá wa ò fẹ́ yìí. Ẹ tún wá ń gbé ẹ̀sìn bọ̀ lórí ilẹ̀ wa láti wá máa ṣe ṣàríà lọ lórí ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kó possible o. Ọgbọ́n àwọn globalist, ọgbọ́n àwọn wahhabist, ọgbọ́n àwọn Islamic Association kabbalist ni wọ́n o. Wọ́n fẹ́ wá gba ilẹ̀ orílẹ̀-èdè, ilẹ̀ yín, àṣà yín àti orílẹ̀-èdè yín ni o. Olódùmarè súnmọ́ wa ju ìkàṣàn ọ̀run wa lọ. Olódùmarè tó dá ayé òun ọ̀run ó pọ̀ ju kó bá tàbí kó gọ sínú ẹ̀sìn kan lọ o. Kì í ṣalábòsí ẹ̀dá, kì í ṣalábòsí ayé. Òun ló dá gbogbo ẹ̀yà, gbogbo èdè, gbogbo ẹ̀sìn àti gbogbo àṣà. Ó dẹ̀ ní ká pọ́n tiwa tóun fi wá sínú ẹ̀ tá a béèrè fún kó tó fi wá sí. Ó ní ká pọ́nlé. Èyí ni mo ṣe gbé òṣùbà fún ìrandíran. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́,
ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kọ̀ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.